A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti ké gbàjarè wípé àwọn òṣìṣẹ́ aṣọ́bodè Nàìjíríà NIS ti gba ìwé ìrìnnà rẹ̀ pásípọ̀ọ̀tù ní pápákọ̀ kí ó má bàa ní àǹfààní àti rin ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè. Lópin ọ̀sẹ̀ ni Akpoti-Uduaghan ṣe ayẹyẹ ọdún méjì rẹ̀ gẹ́gẹ́ bí sínétọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe tí ó ṣíṣọ lójú wọn ní gbùngbùn Kogi. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni aṣòfin yìí ti sọ̀rọ̀ láìfù ní pápákọ̀ bí ó ti ń béèrè ìdí tí àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ẹnubodè ṣe gba ìwé ìrìnnà rẹ̀. Nínú àfihàn fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí ni aṣòfin yìí ti fi ẹ̀sùn kan ààrẹ ilé ìgbìmọ̀ wípé òun ni ó pa àṣẹ kí wọ́n gba ìwé ìrìnnà rẹ̀. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣelòdì sófin àti ìtẹ̀tọ́mọnìyàn rẹ̀ lójú mọ́lẹ̀ lábẹ́ òfin. Akpoti-Uduaghan ṣàlàyé wípé òun kò ṣe ẹ̀ṣẹ̀ kankan àti wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ rí tí òṣìṣẹ́ NIS wí fún wípé ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ni ó pa á láṣẹ láti gba ìwé ìrìnnà rẹ̀ kí ó má bàa ní àǹfààní àti lọ ilẹ̀ òkèèrè nítorí ìgbàgbọ́ Akpabio ni wípé gbogbo ìgbà tí òun bá ti lọ ilẹ̀ òkèèrè lòun lọ ń sọ àìdá nípa Nàìjíríà pẹ̀lú àwọn tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ilẹ̀ òkèèrè. Aṣòfin yìí ní ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Lateef Fagbemi kí ó wọ́gi lé gbogbo ẹ̀sùn tí ìjọba pè takò nílé ẹjọ́. Gbẹ̀yìngbẹ́yín wọ́n padà yọ̀ǹda ìwé ìrìnnà Akpoti-Uduaghan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà yóò ṣe ìgbélárugẹ olóyè àgbà mẹ́fà tí wọ́n wà ní ìlànà ọ̀tún Olúbàdàn gẹ́gẹ́ bí ó ti wà nínú òfin oyè jíjẹ ilẹ̀ Ìbàdàn. Ààyè yìí ṣí sílẹ̀ látàrí bí Ọba Ládọjà ṣe jẹ́ Olúbàdàn kẹrìnlélógójì ilẹ̀ Ìbàdàn. Lára àwọn tí wọ́n fẹ́ fi oyè gbéga láti rí Ọba Ẹdí Oyèwọlé, Ọba Kọ́ládàísí, Ọba Hamidu Ajíbádé, Ọba Adébáyọ̀ Àkàndé, olóyè àgbà Lékan Àlàbí àti olóyè àgbà Kọ́lá Babalọ́lá. Lábẹ́ ètò tuntun ni Ọba Oyèwọlé yóò fi kúrò ní ipò òsì Olúbàdàn bọ́ sí ọ̀tún Olúbàdàn. Ọba Hamidu Ajíbádé yóò gòkè sí ipò Aṣípa Olúbàdàn kúrò ní ẹ̀kẹrin Olúbàdàn. Ọba Adébáyọ̀ Àkàndé yóò kúrò ní ẹ̀karùn-ún Olúbàdàn bọ́ sí ẹ̀kẹrin Olúbàdàn. Olóyè àgbà Lékan Àlàbí yóò kúrò ní máyé Olúbàdàn bọ́ sí àbẹ́sẹ̀ Olúbàdàn àti olóyè àgbà Kọ́lá Babalọ́lá tí yóò kúrò ní àbẹ́sẹ̀ Olúbàdàn bọ́ sí ẹ̀karùn-ún Olúbàdàn. Ayẹyẹ ìgbélárugẹ yìí yóò wáyé ní ààfin Olúbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ tí ó wà ní Òkè Àrẹ̀mọ ìlú Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn. Gẹ́gẹ́ bí orísun ìròyìn tó ṣe fẹ̀mítẹ̀ ṣe jábọ̀, ayẹyẹ ìgbéga yìí ni yóò jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ tí ọba yóò ṣe láti ìgbà tí ó ti gba adé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbáradì àti parí ètò lórí ìyànsípò àwọn aṣojú orílẹ̀-èdè ní ilẹ̀ òkèèrè jákèjádò àgbáyé láàrin rògbòdìyàn tó ń lọ láàrin Nàìjíríà àti ilẹ̀ òkèèrè. Ọ̀pọ̀ orísun ìròyìn láti ilé-iṣẹ́ ààrẹ ní láìpẹ́ ìgbáradì yóò parí nítorí láti ìgbà tí ààrẹ ti fi orúkọ ránṣẹ́ sí ilé aṣòfin, àwọn mìíràn ti kú nínú wọn, àwọn mìíràn ti fẹ̀yìntì, bẹ́ẹ̀ làwọn mìíràn ò ní ju ọdún kan lọ láti fi fẹ̀yìntì. Wọ́n fi kún wípé ilé aṣòfin ti ṣe àgbéyẹ̀wò screening orúkọ tí ààrẹ ṣe àgbékalẹ̀ láti lè rí dájú wípé ẹni tí tó fẹ̀yìntì ò bá wọn kópa, wọ́n sì ti dá orúkọ wọ̀nyí padà sí ọ̀dọ̀ ààrẹ. Orísun mìíràn ní ó ṣe pàtàkì láti tètè gbé ìgbésẹ̀ ìyànsípò pàápàá jùlọ láàrin rògbòdìyàn tí ó jẹyọ pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ United States Donald Trump sọ pẹ̀lú bí ó ṣe ń fi ológun dúnkòokò mọ́ Nàìjíríà lórí ẹ̀sùn ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì. Ọjọ́ Ẹtì ni Trump kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti ṣe àpèjúwe Nàìjíríà ní country of particular concern. Lẹ́yìn èyí ni ó ní òun ti pàṣẹ kí Congressional Republican ṣe ìwádìí ọ̀rọ̀ kí wọ́n sì jábọ̀ fún un padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ilé-ẹjọ́ ìlú Àbújá ti lérí àti pa ìwé ẹ̀sùn adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu dé bí ó bá kọ̀ àti bẹ̀rẹ̀ ẹjọ́ lórí àwáwí tí ó fẹ́ ṣe lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí ìjọba àpapọ̀ fi kàn án. Adájọ́ James Omotosho ni ó fi ìlérí yìí léde lónìí lẹ́yìn tí Kanu kọ̀ fún ọjọ́ kẹrin àti ṣí ìwé àwáwí ẹ̀sùn. Adájọ́ Omotosho ní bí ó bá máa fi di ọjọ́ 5 oṣù kọkànlá kò ní àǹfààní sí ẹ̀tọ́ yìí mọ́. Ọjọ́ 17 oṣù kẹwàá ni ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ Kanu sí ọjọ́ 4 oṣù kọkànlá. Níbi ìgbẹ́jọ́ òní ni Kanu tí ó fẹ́ gbẹjọ́rò fúnra rẹ̀ ti ní òun kò tíì yanjú ẹ̀sùn tàbí ṣí ìwé fún àwáwí. Kanu ní òun kò ní wọ àwíjàre nítorí kò sí ẹ̀sùn kankan gbòógì tí wọ́n torí rẹ̀ pè é lẹ́jọ́ bí ó ti lérí àti má padà sínú àhámọ́ kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí ó máa lọ ilé ní ayọ̀ àti àlàáfíà ní kíákíá. Ṣùgbọ́n agbẹjọ́rò fún ìjọba àgbà amòfin Adégbóyèga Awómọ́lò bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn tuntun tí Kanu ń pè bí ó ti ní wọn kò ṣètò rẹ̀ dáadáa. Awómọ́lò ṣe àríyànjiyàn wípé kí ilé-ẹjọ́ dẹ̀yìn nínú ẹ̀sùn nítorí ìfàkókòṣòfò lásán ni Kanu fẹ́ ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti kéde wípé òun ti darí CP Àbáyọ̀mí Ṣógúnlẹ̀ lọ ìpínlẹ̀ Anambra láti lọ ṣe àmójútó ètò ìdìbò gómìnà ọjọ́ 8 oṣù kọkànlá. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Ikenga fi léde. Ikenga ṣàlàyé wípé Ṣógúnlẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá láti gba ìṣàkóso ìpínlẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ikenga ní CP kò fi ààyè gba ẹ̀ṣọ́ aláàbò àti ẹgbẹ́ fìjìláńtẹ́ bíi Agunechemba tàbí àwọn tó dàbí rẹ̀ ní ìpínlẹ̀ yàtọ̀ sí ẹ̀ṣọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti pèsè ààbò nígbà ìdìbò. Àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò, observer àti akọ̀ròyìn nìkan ni ó ní àǹfààní àti rìn ní ọjọ́ ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti ní àwọn fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin kan Chioma Ezebie Adaniken àti ẹni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ lórí ẹ̀sùn wípé ó díbọ́n bí ẹni wọ́n jí gbé. Nínú àtẹ̀jáde òní ni igbákejì alukoro ọlọ́pàá ASP Eno Ikrendon ti ní obìnrin yìí lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú ìbátan rẹ̀ kan àti afurasí mìíràn láti béèrè fún mílíọ̀nù 5 náírà kí ó tó lè gba ìyọ̀ǹda. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ọlọ́pàá fẹ́ fi tó aráàlú létí bí arábìnrin kan ṣe dìmọ̀pọ̀ ṣètò ìjínigbé ara rẹ̀. Wọ́n ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún 2025 ní ọ̀gbẹ́ni kan Paul Adanike wá fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá Ètìtì wípé òun kò rí ìyàwó ẹni ọdún 27 àti ọmọkùnrin ọmọ ọdún 3 tí òun fi sílẹ̀ sílé kí òun tó gba ṣọ́ọ̀bù lọ mọ́. Nírọ̀lẹ́ ọjọ́ yìí kan náà ni ó gba ìpè wípé wọ́n ti jí ìyàwó àti ọmọ rẹ̀ gbé tí àwọn tí wọ́n jí gbé ń béèrè fún mílíọ̀nù 5 náírà. Ní kété tí ọlọ́pàá gba ẹ̀sùn ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí. Bákan náà ni ẹ̀ka tó ń ṣàmójútó ẹ̀sùn ajínigbé Anti-Kidnapping Unit NAM bẹ̀rẹ̀ ìwádìí ìmọ̀ ẹ̀rọ tí ó mú wọn ṣe àṣeyọrí ńlá. Níbẹ̀ ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ìbátan ìyàwó rẹ̀ tí wọ́n kọ́kọ́ lérò wípé ó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí kí àṣírí tó tú wípé wọ́n jọ dìmọ̀pọ̀ ni. Níbi àpatẹnujẹ́wọ́ ni ó ti dárúkọ Chioma Adaniken wípé ó lọ́wọ́ nínú ìpètèpèrò àti jí òun tìkálára rẹ̀ gbé kí ó lè rí owó gbà ní ọwọ́ ọkọ rẹ̀. Ọwọ́ tó afurasí mìíràn ọ̀gbẹ́ni Martins Chidozie ẹni ọdún 23 tí òun náà lọ́wọ́ nínú ẹ̀ṣẹ̀. Gbogbo wọn ni wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n ti rí mílíọ̀nù 5 náírà gbà ní ọwọ́ wọn bí wọ́n ti fi ẹ̀sùn ránṣẹ́ sí ẹ̀ka alámòjútó ìwà ọ̀daràn fún ìwádìí àti ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.